ẹni máa gbé kó bá mi dárò àrò èèyàn tó màlúkò kó bá mi dárò òsùn o ẹni mọ̀ lékelèké kó bá mi dárò ẹ̀fún ìbáṣepọ̀ àìkú láyé ìbáṣe báwọn bàbá mi káàsà igi dá igi ọ̀dá lóko kọ́ para lé ajá kì í jìn kọ́ pèrò ọ̀nà kátó rẹ̀ ẹbí kan gbọ́nján ó dínú gbò ìtàkùn bí kéèké wá dẹ̀yìn ọ̀dàn kátó rẹ̀ dèrè òkòkò ìgboro kọ̀sẹ́jà tí ó ṣe bí òjijì nínú ìbú Gbadebo Alamu Oyewo ọmọ Ajíbọ́nà ibi tó bá wà ilẹ̀ rẹ̀ ni ọmọ sani tí ò ní kú láyé ọ̀run mọ́mọ́ kọjú mọ́ gbogbo wa là ń bọ̀ èní ni ó pé ọdún 6 tí bàbá wa Gbadebo Alamu Oyewo ọmọ Ajíbọ́nà ọmọ ọlọ́jẹ́ èní ló pé ọdún 6 tí bàbá gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra gbogbo ará ọ̀rẹ́ ọmọ tẹ́ fi sáyé aya ìyekan ẹbí wọ́n ń ṣe lédè lẹ́yìn yín bàbá iwájú tẹ́ dojúkọ kó mọ́ bàjẹ́ ẹ̀yìn tẹ́ fi sílẹ̀ kó mọ́ bàjẹ́ a ó pàdé láyà olùgbàlà lọ́jọ́ àjíǹde. May your soul rest in peace, baba. Rest on.